bá sí ó ṣàbọ̀ṣọ tán olókùn ń ṣèrànjú mọ́ bẹ́ẹ̀ ni olókùn lé ojú mọ́ bẹ́ẹ̀ ni olókùn yẹn ti ń lo òun ọmọ bó ṣe fẹ́ ṣe ó ti bóun ṣe lójú ó ní òun máa ń sọ fún òun pé kírìmù kì í jẹ́ kó òun lo kírìmù òun lọ ṣe ó lára ó ní òun ò ní dà ó ní àkàmà ṣe ọmọdé pé fẹ́ wá ó ní kò ní wọ́n kọ̀ báyá yóò gbé jẹ ó ní so ó ní ọmọ iṣẹ́ àbọ̀ gbọ́sọ̀ ìṣúlẹ̀ wọ́n tó bọ́ sílẹ̀ ó yẹ ti promise òun ó ní ọ̀làwọ́ ní ìrìn ìbọ̀sọ̀ yìí ó sọ pé mọ́mì nǹkan ni ẹ má wọrí mọ́mì bá jìgàn mọ́mì lè wá síbí bá mọ́mì bá jí mọ́mì máa lọ sí ọkọ̀ wa lọ sí dining náà wà lọ mu tíì báyìí tí mu tíì tọ̀ wọ́n lọ sí gym so by that time ẹ máa sọ pé ẹjọ́ àjẹ tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé padà nípẹ́ tí wọ́n tẹ́lẹ̀ àti pé mọ́mì lè jí nìsín so tẹ́ ẹ bá disturb mọ́mì gan lè wà bẹ́ẹ̀ di 2 o'clock ọ̀yà oníbo onímọ̀ ìṣe bọ́ sọ̀rọ̀ ó náà ṣàbá dámájẹ́ mú ọ àwọn bọ́ sórí bẹ́ẹ̀dì nígbà tó bọ́ sórí bẹ́ẹ̀dì nítorí kòkó mú ọmọ tó ń mú yẹn náà tó ń tàkùtọ̀ yẹn tó ń mú yẹn ó rí pé ìrònú pé òun búra fún yẹn ó fẹ́ máa disturb òun kọ́ gbé kó lọ́kọ́ ni pé ìbúra èké ń darí tó bá ti tán máa lọ bògùn padà máa lọ yí ìbúra yẹn òun ayé ó ní nǹkan tó wà lọ́kàn òun yẹn ó ní bí bọ́ yẹn òun kọ́ sáà tàkùtọ̀ yẹn òun kìsì ẹ̀ pàtó òun kìsì ẹ̀ tán òun á mú òwú ẹ̀yìn òun á gbé ẹsẹ̀ kan sókè ó ní ẹ mọ̀ pé ó ti ṣe kìíní so òun á fi ju ẹ̀ ṣeré òun fi ju ẹ̀ sáàrin ọwọ́ òun méjì òun á fi ṣeré ó ní bẹ́ẹ̀ tó ń ṣe pàlà ó ní wọ́n sọ pé òun ní kankan ó ṣe kò mind kóun fi nǹkan sí ojú ara wọn tó máa jẹ́ kájà ojú ara wọn wẹ́ẹ̀tì dáadáa ó ní ìjọba lẹ́kọ̀ọ́ bò tó wẹ́ẹ̀tì ó ní bá ní kókó mu ó ní bọ́mọ ìṣe mú kíní ìbá mú kíní náà ṣe ó kọ̀ mú báyìí ó kọ̀ mú kọ̀ fi síbi ojú ara yẹn ó fẹ́rẹ́ ó ní tó fẹ́ tó fọ́ sí báyìí kíní ìhun magnet ọgbọ́n òun ni ó ní ha tó ń ti okó òun bọ ní òwò ẹ̀ báyìí tó ń gbé ìtàn ẹ̀kan sókè báyìí tó bẹ̀rẹ̀ sí ní dún ọmọ yìí ó ní ọmọ yìí pariwo òun náà pariwo ó ní òun ò dúró òun bá láyé òun tó ti bí òun àjọṣọ lẹ́yìn òbú ọmọ yẹn tó ń dó tó ráwọn dóra àwọn ẹ̀dá àwọn afọ́gbó tó pé ó fẹ́ ẹ̀mí òun fẹ́ bọ́ ọ̀rọ̀ wà lórí ẹ̀ ó ní lẹ́yìn òbú ọmọ yẹn tó ń dó torí bẹ́ẹ̀ yẹn ó bẹ́ẹ̀ tó tún dó lẹ́yìn ìgbà yẹn tó tún dùn bẹ́ẹ̀ yẹn ó wà bọ̀ sí tó dùn ju òbú ọmọ yẹn lọ adùnmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ní tó bá tí bàbá ẹ̀ á ṣe fíìn òun wá pariwo wọ́n wà tó yàn sọ pé nǹkan kan di okó òun mú nínú òbú ẹ̀ ó ní ọmọ kó máa dún ọmọ kó máa géèdì mọ́ kó máa dún ọmọ báyìí kó náà máa géèdì mọ́ bó ṣe ń dún báyìí ó ń géèdì mọ́ ó láti ṣe ọmọ yìí géèdì ẹni tó máa ń dún yín tẹ̀ ní géèdì mọ́ kó ọkọ yín ara ẹ̀ nìyẹn ó ní tó ṣe ń dún báyìí ọmọ yìí géèdì mọ́ ni ó ní tó bá gbé tó máa ṣe ọmọ yìí ó ti fi òbò pàdé okó òun ó ní so òun ò ráyè ẹ̀yìn òru òun tó bá ti bẹ́ẹ̀ láti fò pàdé okó òun á kàn wọlé ní gbà wọ́n sọ́kẹ́ wọ́n ní pẹ̀lẹ́ ó lò ń du ọmọ yìí ó ní àti ṣan mo du ọmọ yìí lẹ́ẹ̀mejì nígbà tí mo du tán tí mo du lẹ́yìn tán tó mọ̀ pariwo ó ní ó kọjá 20 minutes ó ní mo wá dà lálákọ̀ọ́kọ́ mo wá dà sẹ́mọ̀ owó ara wọn ti ṣe kinní sẹ́yìn ó lọ sọ pé ẹ máa ti dá ẹ lè ti dá o mo ní 20 minutes bíi ti bá o first time ó náà ti ṣó máa tó bí máa pẹ́ gan ó ní mẹ́rin tó sọ pé òun tètè dá nígbà tẹ́ ẹ̀ bá satisfy ó lè tètè dá ó ní bóun ṣe mọ́ ọmọ ẹ̀ nìyẹn òun á bẹ̀rẹ̀ sí òun á ní kó má wọ̀ rí ṣebí èyí bẹ̀rẹ̀ àwọn ìjọba òun á wá ní next time ó ní rárá o next time mo ẹjú ìṣòro kó lọ mú nǹkan wá fún mi ó ní bó ṣe lọ sálẹ̀ nìyẹn ó ní kíní rocks báyìí ó wá gé ó dá sínú omi ó dá sí kíní bí ọkọ̀ ọjà ẹ̀sìn sára kíní ọ̀hún ó dá ohun báyìí ó wá fún òun wọ́n ní ìgbà òun yẹn òògùn onígun àárín ìròyìn náà pé ó máa jẹ́ kí ẹni strength níbo ìṣèlú ní tó lò fún ìtọ́ báyìí ó ní àwọn ní strength lóòótọ́ ohun tó ń mú ọmọ yìí ó lé lẹ́yìn ohun òtítù dá ẹ̀mí ń fẹ́ bọ́ ojú kó bẹ̀rẹ̀ sí rú òun ó ní ìbọ̀kọ́ tó hàn bẹ́ẹ̀ ni pé ẹ̀yin obìnrin tí kóbò yìí máa yọ tó bò bá ń yọ kò ní táyàn lórí okó wọn máa dún wọn máa gbádùn ẹ̀ ó náà ti ṣeun òbú ẹ̀ ń yọ so bóun ṣe ń dún ọmọ yìí báyìí lòun gbádùn ẹ̀ bóun ṣe ń dún ọmọ yìí báyìí lòun gbádùn ẹ̀ ó lóun ń do òun gbádùn òbò tóun do so okóhun ti ń ro òun pé kìíní oníbọ̀tì tó o bá ti tí bàbá kìíní àtó máa fà á tó máa ṣe wíwíwí bí pé kí nǹkan máa gbìyànjẹ lórí okó wíwíwíwíwí ó tó bá ti ní ilé ṣe wíwíwí ó ní tó ń
dálẹ̀ kejì báyìí òun fọ́ lórí ká ni ó lóun sùn wọ́n dẹ̀ ń béèrè òun lọ́wọ́ ọmọ yìí ó dẹ̀ sọ pé pé òun ti wá àbọ̀ òun ti bọ́sítà nísìnyí tẹ́tẹ̀lẹ̀ gbogbo omi àṣọ tí wọ́n mi ẹ̀ fi jáde lọ ìpè tóun bá padà dé ní ọ̀rọ̀ kóun sọ fún un pé kóun dúró kóun bọ̀ kóun ti pe nọ́mbà àwọn kò lọ ọmọ yìí ti pa fóònù òun múná lọ ní nígbà tó ń sùn tó máa jí báyìí òun bá tó jókòó tó ń wò báyìí òun ní ojú lọ 6 to 6 wọ́n ti jáde oníkùtẹ̀ bá dé kẹdúró dáhùn ọmọ tó dé pàṣọpọ̀ ẹ̀ṣẹ̀ dé náà ni. ẹ ṣáàjọ oní ẹ̀mí ṣáàjọ ibi tí bá wọ̀ wọ́n yẹ kó bí náà ni kẹ́kọ̀ọ́ tó rí pé ẹ bá wa sùn ìpàdé wa níjọ́ kan ẹ bá wa sùn akọ àti chip nìyẹn ẹlòmídìí ẹ̀sìn wa àti títí tí olùwà I just like you náà like ẹ̀ mo fún ẹ kí ló tó sọ fún gbà tó kọ́ fún mi àṣọ́bìnrin máa ń tó stọkùnrin má ṣe sí ẹni náà ó ní bò wò ráyè ìṣẹ́lájà fún ọmọ yẹn ó ní wò ráyè ìṣẹ́lájà níjọ́ yẹn wò ráyè ìṣẹ́lájà fún ó ní kò sí díẹ̀ yẹn ó ṣe bákàbákan ó ní mo ṣáà dùrù ẹ̀dùn wọn mi dé láago mẹ́fà yẹn mo ṣáà ṣe ó ní ó rẹ̀ yẹn gan mo ṣáà fún training mo sọ pé òun á lọ màsáàjì wọn mi lókè ohun tó ń ṣe màsáàjì mọ́ mi wọ́n mi bá gbé kírìmù kan fún mi wọ́n bá sọ pé mo láìkẹ́ ó fara balẹ̀ bí ṣe máa bí màsáàjì ó fara balẹ̀ gan so kírìmù yìí ṣó bó ṣe wà yìí ṣé ó ti bá gbàdàgbà ní nǹkan kan ní rárá o ṣé ó ti ṣó lè bà ṣe ó lè keep secret bó ń ṣe wà yìí secret keeper lòun bó tó bá rí nǹkan tó bá fi nǹkan àgbà hàn yẹn ò lè fi pamọ́ ní àmì nǹkan àgbà tó fi sọ́wọ́ ohun tó ń fi pamọ́ ìyẹn kọ́ ni mo sọ azin tó bá fi nǹkan àgbà hàn yẹn gbogbo ṣọwọ́ ní ìsinsìnyí máa sọ pé kémi àti ẹ kájọ máa ṣe ọ̀rẹ́ kájọ máa wọlé kájọ máa jáde báwo ló ṣe máa fi kó tí bá ti sọ náà ni màá no ọmọ kan tó ṣẹlẹ̀ okay let's start from here mo fẹ́ lọ wẹ̀ báyìí tí bá ti rẹ̀ jẹ́ ó máa bá mi massage ara mi massage lè máa yàtọ̀ bó tẹ́ pé you are not okay today ó rẹ̀ mí díẹ̀ ni I need someone to like massage yẹn fẹ́ kó ní happy ending happy ending okay bóyá mo lè wá lọ́la tó bá dọ̀la máa àjẹ́ ẹ̀jẹ̀ kó ní happy ending lọ́la. Okay ọ̀la ọ̀dọ́ sọ pé ènìyàn ni mo fẹ́ ń kọ́ like ara mi wọ òkè lónìí okay you know what jẹ́ ká ṣe báyìí gba cream yìí wọ́n lọ dúró mú bọ̀ wọ́n wọ bedroom gbà tó wọ́n wà bedroom yẹn oníkojá no wait mo lè pè kó bá mú kọ́ wa ó ṣàwàbẹ̀ ó ṣàpè hello oní yes ma báwo mú tówẹ̀ tó wà ní orí iṣẹ́ ẹ̀ wá ok oní tówẹ̀ wà ní bedroom tó wà tó ń tọ́ lórí iṣẹ́ àtọ̀ ní kò mú akékeré báyìí àwọn bí i tó yẹn òun ṣáà òun á náwó ẹ̀ fún wọn báyìí wọ́n ní kókè kó wá síwájú glass náà òun á wọlé tó wà ní bedroom wọn àfi bí àfihàn bá gbẹgbẹ olówó lọ lọ́rọ̀ wọ́n fi àjẹ wá wọ́n ní bó ṣe náwó bó ṣe ṣe òun bá náwó sí wọn níbẹ̀ wọ́n bá ní kó wọlé òun bá wọlé wọ́n bá ní kó máa wọ àwọn òun bá wù wọ́n ní wọ́n mú tó ẹ̀ tó ń mú fún wọn yìí wọ́n fi sí ìgbì kan orí hot water kan wọ́n fi ṣe gbogbo bàdí wọn báyìí wọ́n fi jó gbogbo bàdí wọn wọ́n fi jó wọ́n tó mú lọ́wọ́ báyìí wọ́n ti ṣe pé náà bíi pé abẹ́ amọ́ wọ́n jó abẹ́ wọ́n ti fi jó wọ́n níbẹ̀ yẹn lóru gbóná jáde ń bẹ̀ omi gbóná ni wọ́n fi ń wẹ̀ wọ́n náà fi jó bọ̀ tó èsì inú yàrá yẹn ó ń ṣì débẹ̀ yẹn náà bọ̀dọ̀ tí mo pé bẹ̀ yẹn kéèyàn fi mí gbóná wẹ̀ bó ṣe máa bíbẹ̀ ṣe máa dé gbì òru wọ́n náà fi jó bọ̀ tó fi jó tán wọ́n fi jó gba abẹ́ wọn náà wọ́n fi jó mọ́ra wọn wọ́n ní ok now tell me ṣé mo wà ok wọ́n ní for your age you are okay ma wọ́n ní ok for my age ṣé mo ti darúgbó ni ìwọ ọmọ yìí ṣá ara máa ń sọ pé darúgbó ẹ ṣe